الرحيم إلى سماحة الدكتور الجديد الشيخ عمران عبد المجيد ẹlẹ́hà ọlọ́run kí arin pẹ́sà àwọn yìí wọ́n sẹ́ndì àwọn àhàdìfì kan sí wa wọ́n sẹ́ndì clip yìí kan sí wa níbi tí ẹ ti kó àwọn àhàdìfì kan wá láti inú Fatihul Bari so ẹni mujalladi lẹ́kẹ̀ẹ́sán ló wà ẹ wá fi gbogbo àwọn àhàdìfì yìí ẹ fi ń tó àhàdìfì Ibnatul Jawr èyí tí bàbá Mudiru Markaz ti sọ̀rọ̀ ní pàìtẹ́lẹ̀ léyìí tẹ́ fi ń sọ fún gbogbo àwọn tó wà níwájú yín pé àhàdìfì yẹn Mudiru Markaz ni ògbóyé tó bí wọ́n hó Allahu Akbar ìpín méjì fẹ́ sọ lórí kíní ìkàkọ́kọ́ ní pé àwọn ọmọ yìí ló pósìtì rẹ̀ kó láwọn tó sẹ́ni lígì sọ pé káwò yàtọ̀ tí bẹ láàrin àfáwọn sí àfáwọn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kẹ̀jì ní pé bàtí mo wá wò mo wá rí bẹ́sẹ̀ pírẹsidẹ́ntì bàbá Mudiru fún gbogbo àwọn tó wà níwájú gẹ́gẹ́ láìpẹ́ kan àwọn èèyàn tó wà àgbàlagbà kódà sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam ó náà ní kọ́kọ́ kékeré kó pọ́n àgbàlagbà lé èyí kò sí ẹ̀ẹ́dùn yìí àbí shakhsiyya yìí mo fẹ́ bá sọ̀rọ̀ àwọn hadith tí ẹ mú wáyé ni mo ní ọ̀rọ̀ bá sọ mo fẹ́ prove pẹ̀lú mímọ̀ bá sì wọnú mustalah hadith máa wọnú rijal so rijalul hadith so bí àwọn hadith tẹ́kọ́ wáyé ó sì jẹ́ tó àyín fa gbogbo àwọn hadith tẹ́kọ́ wá àti ìtẹ̀lú lórí pé yalla wa Aisha àti Hafsa àwọn náà kọ́ arábìnrin kò sọ pé a'udhu billahi mink mo fẹ́ prove pé gbogbo àwọn hadith yẹn látòkè dílẹ̀ tó àyín fa gbogbo àwọn hadith tẹ́kọ́ wáyé madaru rẹ̀ mẹ́ta àkọ́kọ́ tí ó bá wà látọ̀dọ̀ al-Waqidi yóò wà látọ̀dọ̀ al-Kalbi àbí kó sì wà á ń tọ̀rí kí mú qati'a mashallah yẹ lọ́dọ̀ àwọn mustalah hadith máa ń sàlàyé ọ̀rọ̀ àfa lórí àwọn pípù yìí so ìsìnyí sọ ìní sàlàyé lágbàrí mi yóò dùn mí kí n máa wò nínú tíra gẹ́gẹ́ ni kí n máa fi kásìta káwọn ayé lè rí tálẹ́ni tí ó wà lórí òtítọ́ nínú àfa wa àti àfa àti yín so ẹ̀ ń ká àwọn hadithi kan ẹni tó bá ń ká àwọn hadithi yẹn ó ń dákọ̀ ẹnìkan kò mọ ẹgbẹ́ al-Waqidi ló ń dákọ̀ mo ó yẹ kó sí pé bàbá dókítà ẹlẹ́mẹ́ mi ti bá lọ́sọ̀gbẹ̀ nìyẹn so lẹ́yìn òkú pẹ̀lú pé àlàyé yóò tẹ́ àlọ́ ó dàgbà ọ̀nà tó lè gbà sọ Yorùbá yẹn nìyẹn ẹni tó ń ká hadithi yìí fún yín ó ń dákọ̀ ẹnìkan ó ti dákọ̀ ẹnìkan àwọn ọmọ ìṣègùn pé fòlílọ́tò dòkítò ṣe ń tìbá lọ síbẹ̀ bẹ́ẹ̀ ó dákọ̀ lágbájá tí lágbájá yẹn tó yá bá fi rí hadithi rẹ̀ matrukul hadithi ni hadithi rẹ̀ la yu'tabar hadithi rẹ̀ da'if ni tálẹ́ni al-Waqidi so ó kọ̀ gẹ́gẹ́ ni Muhammad bun Umar bun Waqid al-Aslami ó kọ̀ rẹ̀ nù ni so wákì owó kọ̀ mọ́ ẹ̀sẹ̀ al-Waqidi tó máa ń pè náà al-Waqidi ó kú ní ọdún 207 nínú hijira so ìkan tó mọ́ gbà wájú ó náà al-Maghazi so tó máa ń sọ al-Maghazi nínú ìdílọ́ba wọ́n máa ń tún ní jamu al-Ghazwa al-Maghazi alaqalaba al-Magza wọ́n máa ń tún Magza ní nǹkan tí nǹkan táwa ṣẹlẹ̀ sára al-Maghazi so wọ́n máa ń tún ní jamu fún al-Ghazwa al-Ghazwa al-Ghazawat àbí al-Maghazi tó máa al-Maghazi nínú hadithi tó ní bá ṣe tó máa ń lo al-Maghazi ní Islam máa ń lo nínú hadithi tó máa gbé àwọn ma'araka àtàwọn mutane Muhammad já ó máa ń gba hadithi wà lórí ẹ̀ ó sì máa ń gba hadithi wà nípa siyar ó máa ń gba hadithi wà nípa tarikh kí wọ́n ní ìdájọ́ àwọn afáàlẹ̀ lórí wọ́n ní bí hadithi da'if ni wọ́n tó wá sọ́kọ́ afáàlẹ̀ kọ́ muttahamun bi kathrati al-khata ó máa ṣe mistake púpọ̀ so wọ́n tó lọ pé yẹ̀rù ma la yutabaru alayhi àwọn máa ń gba àwọn ọ̀rọ̀ wá tó yá sí pé àlè sí fọ́lọ́ fún so bàtà sọ pé ọ̀rọ̀ àwọn afáàlẹ̀ lórí àbí kí wọ́n máa dákọ̀ àwọn afáàkọ̀ kan tí wọ́n sọ lórí Al-Imam Ahmad kí wọ́n sọ nípa al-Waqidi tẹ̀sí tọ́mọ yẹn ká hadisi yẹn fún yín ó ká ó jábọ̀ Muhammad náà àwọn sísí àtúgbà tí ń bá ti ká àwọn hadisi ó dábẹ̀ yẹn fún yín bóyá fòfòlá àdókòtò bóyá ẹ̀ tètè nọ́tìsì so Imam Ahmad sọ pé ẹni huwa kadhab òkúrọ́ ni Imam Bukhari sọ pé matrukul hadith Imam Nasa'i àwọn sọ pé laysa bi thiqa so ọ̀kan náà àfáàdà sọ pé laysa bi shay tayyib so ìdáfẹ́ sọ pé Waqidi wọ́n á máa ń rí púpọ̀ níbi kó máa gba tarikhul aam wa jẹ́kẹ̀ láti bílẹ̀ nukalo dabara nukalo kó bẹjọ sókè náà so wọ́n lè tó kó yá pé la yuhtaju bihi fi al-hadith wala fi al-aqaid wala fi al-akhlaq àwọn kan ní ẹlẹ́kẹ̀jì hadith tẹ́ ń bá wọ́n tó lè lórí agbẹ́rẹ́ nìkan tàbí al-Kalbi al-Kalbi yóò kọ́ ẹgbẹ́ Muhammad bin as-Sa'ib al-Kalbi òun tí ó kún ní ọdún 146 nínú hijira majalu yẹn ní tafsir àti àwọn al-ansab kó ma dákọ̀ yẹn náà so ẹ ma yí tẹ́bà kan wọ̀nyí àyàtì àwọn kan sọ pé asma lóko asma òkè lóko arábìnrin so asma òkè lóko Ibnatul Jawr asma lóko rẹ̀ asma ọmọ an-Nu'man so ní ókọ̀ rẹ̀ so wọ́n tó kọjá ìdájọ́ àfàlẹ́ yẹn ní matruk náà muttaham bil-kadhib ó sì máa gba àwọn Isra'iliyat ó máa gba púpọ̀ kí ni Sufyan Thawri sọ nípa Kalbi ó ní kana al-Kalbi kadhaban òkúrọ̀ púpọ̀ ni so àwọn akẹ́kọ̀ọ́ pé laysa bi thiqa so an-Nasa'i sọ pé matruk náà ni òun náà so àwọn kan afẹ́ ìjọdún lórí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn hadithi tí ẹgbẹ́ wáyé nípa ẹgbẹ́ hadithi tẹ́lẹ̀ sàlàyé hadithi Mudiru gẹ́gẹ́ tó kí wọ́n bọ̀ wallahi láti wọ́n bọ̀ sàlàyé hadithi torí pé wallahi ó dàgbà pé fadilatu doctor ọ̀rọ̀ yẹn ó dàgbà pé àwọn bí pé ìfẹ́ máa dáwọ́ wà ní hadithi yẹn àwọn bìkan bẹ̀tẹ̀ ní Mudiru orí túnbí Mudiru máa tún ẹ̀fẹ́ fò àmọ́ bìkan bẹ̀tẹ̀ bàtẹ́ náà tún wà láyé dákọ̀ ẹ̀ mẹ́ta lè dákọ̀ ẹ̀ tàbọ̀ nẹ́bí ẹ tó máa fi ẹ̀sùn ẹ fi kan yalla wa Aisha àti yalla wa Hafsa ẹni ẹ fi ẹsẹ̀ ti hàn wọn tó wá kí bàbá Mudiru Markaz náà bá fi lè lọ fi bóyá ìwà ète àbí ìwà kékeré lọ fi kún yalla wa Aisha ní sí mọ́tò Mudiru di ṣíà ẹni tí a bá sí ti hàn pẹ̀lú ẹ̀kídà hadithi tó bá gbà wáyé agbọ̀n mọ́ fúrásì mú bọ̀ ilé àti ìbára mú bọ̀ àwọn hadithi yẹn tó wáyé fàlà àwọn hadithi inshallah a ti sọ lórí bóòlù ti jẹ́ dọ̀ọ̀yífà so kí máa dàmú ara wa púpọ̀ àwọn kò sí ìwáyà kan tó wá sọ̀híhà
tó bá ṣe fẹ́ proof pé arábìnrin sọ fún ànábì wípé àwọn sọ fún ànábì àwọn billahi minka tó bẹ́ẹ̀ kọ́kọ́ sàlàyé bí hadith yẹn sí bọ̀ ṣe sọ yẹn bàbá mudu maka sọ pé ọkùnrin tá ń pè ní Abu Usaid yìí pé ó gba ọ̀rọ̀ yìí wá pé ajáde pẹ̀lú ànábì nígbà tí wọ́n jáde pẹ̀lú ànábì sá sí qabla al-hijra ní àbí ba'da al-hijra mo bèrè yìí sí bóyá ṣe kíkiri ìkó dọ́dọ̀ yìí tó bá dọ́dọ̀ yìí alhamdulillah sá ọlọ́run kí a rí pé àwọn àlè rí fi àti ní sọ tí ó dáa sẹ́yìn àgbàlagbà torí ìwọlé lẹ́kọ̀ọ́ ní kíyàn máa kó máa rí àkíyèsí tó lè fẹ́ lè gbogbo lè gbàgbà sí nípa ọ̀rọ̀ mímọ̀ kó wá máa lu ọ̀rọ̀ tí ó dáa pẹ̀lú wọn. so inú wọn sọ bẹ́ẹ̀ ni pé ẹ dàkúsà ọ̀rọ̀ táwọn sọ nípa rẹ̀ yìí sí qabla al-hijra ní ìtàn ìṣẹ̀lẹ̀ ní à ń bá al-hijra tó lè dágbà wà ní hakíkọ̀ lọ sí qabla sí habla ní àbí ba'da ní hakíkọ̀ lọ mùtàwọn náà ń ju sí qabla al-hijra lọ́sẹ̀lẹ̀ ní àbí ba'da al-hijra ايش تلاس بي خراج دنا داكو علاقه وني بلاني ابو سيد سان محمد تافي ابو بكر ولا عمر ولا عثمان ولا علي ولا اوتو سمان نبي تا بي اولي مام بو بلو نبي بو بني تافي لي تو في واجا سي بي ميسو تو في واجا سي بي ابو سيد wa bradi ẹni tó lágbé àwọn ro yẹ ko loko gba Islam so òun sọ pé àwọn tẹ̀lé pẹ̀lú ànábì Muhammad àwọn dé àyíkátá pè ní ashaut so àwọn jókòó sí bí àwọn dé bí agbègbè bí kan so ànábì àwọn káwọn jókòó síbẹ̀ so nígbà táwọn jókòó síbẹ̀ ni wọ́n mú arábìnrin kan dé níbi tó ti tunu wọ́n mú arábìnrin kan dé so fa unzilat ọ̀nà méjì ni ajásí tó káyẹ̀ ó jẹ̀gínáwó lọ́tọ̀ tèmi ó jẹ̀gínáwó ẹ̀yìn láti tẹ̀lé bó ti ká fa'unzilat fi baytin wọ́n wá mú sọ̀kalẹ̀ sí ilé kan tánà mú sọ̀kalẹ̀ Umaymatu ló máa jẹ́ kí ní wájẹ́ náà fáìlì bẹ́ẹ̀ bintu an-Nu'man bin Sharahil kò yí se ó ti ká fún yíyà ó ti bá ìwáyà hadith yẹn jẹ́ ẹ̀yìn náà sì tù lórí ọ̀nà ó ti gbá ká fún bóòlù ti ká fún ní pé ó ní fa'unzilat fi baytin fi nakhlin fi bayti Umaymata binti Nu'man pé wọ́n mú sọ̀kalẹ̀ sí ilé Umayma tàbí Umayma lórílẹ̀ yẹn Umayma gẹ́gẹ́ bintu an-Nu'man bin Sharahil òun ni wọ́n mú sọ̀kalẹ̀ òun ni unzilat Umayma tún wọ́n ṣe pé unzilat fi bayti Umaymata wọ́n sì ká fún yẹn lẹ́sẹ̀ tún àdísì wọn bẹ́ẹ̀ tún yẹ kò lọ bá wọn ọ̀rẹ́ sábà mọ̀dúgbà tún yẹn so olólọ wọ́n ni wà máa ha dayatuha so daya tí ẹ wá tẹ nínú àwọn ọmọdé daya kọ́ ọmọdé fò ọdún náà inú òtù tu daya so ọlọ́run ọmọdé kọ́ kọjá kí wọ́n rí daya kárí hàfínà wọ́n mọ̀ tún alhàbọ́nà so falamma dakhala alayha an-nabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wọlé tó kọ́ ọ̀lẹ́dọ̀ habi nafsaka li ẹtù bá kàn bóyá mo ní interest sí ọ̀nà bí ìwọ̀n gẹ́gẹ́ tó ṣá kọ́ọ̀lá tí wọ́n ni wà hal tahabu al-malikatu nafsaha lis-suqa inú fẹ́ mẹ́rin pé ẹlọ́mọ àwọn hadithi àwọn hadith àwọn àti tọ́gbé madaru al-Waqidi àti al-Kalbi àti turuq munqati'a lẹ́fi tú gbogbo lẹ́fi tú kìíní wallahi al-azim lẹ́fi tú tó bá tẹ́lẹ̀ tú hal tahabu al-malikatu nafsaha lis-suqa hal tahabu al-malikatu nafsaha lis-suqa ipe al-malikatu ẹni tá lè pè ní àbí obìnrin ṣé ó lè fi ra ilẹ̀ fún ordinary èèyàn bí ìrìn ànábì ó yẹ ya ànábì bẹ́ẹ̀ so ó yẹ ya ànábì bẹ́ẹ̀ ẹwà ní ìbáfẹ́ tú fa ahwa bi yadihi yadahu alayha litaskuna ibẹ̀ ẹ̀ tú ta ọlọ́run rárá torí bẹ́ẹ̀ gbẹ́dọ̀ lè tú kíní ẹ̀bẹ̀ yóò jọ sí bàbá mọ̀dúwì so fa ahwa bi yadihi ànábì wàrà gbé ọwọ́ rẹ̀ lọ báyìí ó gbé ọwọ́ rẹ̀ ọbẹ̀ kí ẹ̀ kí a fẹ́ náwó sí báyìí so èyí tó wà bẹ́ẹ̀ pé yadahu ó ní yadahu ànábì gbé yadahu ọwọ́ rẹ̀ alayha alákínjá àlá ọ̀n hàmẹ́ni ti dọ̀míru obìnrin yẹn ni ààrùn àlà Umayma ànábì gbọ́wọ́lé arábìnrin yẹn ni kò sí bá ànábì fẹ́ gbọ́wọ́lé arábìnrin yẹn níbi yàyí ti rẹ̀ yìí nìsín kò tí fi ilẹ̀ bí alábi ti fẹ́ yẹn nígbà bàbá tó mọ́ká sí sọ yẹn so kò tí fi ilẹ̀ pé alábi fẹ́ ní ìyá yìí náà so wọ́n ní ìdásùn alábi gbọ́wọ́ lé ní kò sí pé alábi gbọ́wọ́ lé alábi gbọ́wọ́ lé kó lè ṣe kíni kó lè fi ara balẹ̀ fa kọ́ láti a'udhu billahi mink wọ́n fọ́nà a'udhu billahi mink so òun wá sọ́dọ̀ wà nẹ́bí èmi tó wá pé mo mọ́rí ọkẹ̀ díẹ̀ gbọ́wọ́ lé so wá sọ́dọ̀ nẹ́bí ìfẹ́ hadithi ìwé sọ́láyé rẹ̀ àwọn tó bá tún ní àwọn àlàyé rẹ̀ kan lọ wọ́n níbi àwọn fílẹ̀ sí lọ so àwọn tó bá ni pé hadithi tí ẹgbà wá yàní àwọn ọ̀rọ̀ tí ẹgbà wá lórí wípé àwọn tó ẹni tó kọ́ ọkọ̀ sọ pé a'udhu billahi minka ẹ̀ bàbá ṣe bákan so láwọn akẹ́tẹ́ mi pé mo fẹ́ pé bàbá tó wù lákèsí sí àtó pé lákèsí àtó pé sákèsí àwọn ọmọ kíwì ló gbé jáde wallahi alazim àwọn ẹni dá sí ọ̀rọ̀ àfàgbà ọ̀rọ̀ yìí mo fẹ́ fi ránṣẹ́ táwọn ọmọ kíwì padà ó sì ká àwọn kíwì fi ràn yín tó bá àwọn ọmọ gbé ọ̀rọ̀ yìí wá sọ́dọ̀ wáyé pé káwé àtọ́ láàrin àfà wá sí àfà tiwọn mo ní nǹkan tí àfà yìí ṣe yàn yìí ó ní at-ta'nu fi ummahati al-mu'minin àfà sí ta'nu wọ́n tọwọ́ bọ̀ wọ́n fàyà ìjọmọlúwàbí àwọn ìyá wa nínú Islam ọ̀rọ̀ yẹn ti kú kí ẹ sí ittiham bil hasad wal makr lórí hadith da'if tó bẹ́ẹ̀ kàfẹ́ tún wípé a'udhu billahi níkà pé ẹ̀yìn ti mẹ́gbẹ́ a'udhu billahi tí arábìnrin sọ fún ẹbí ó lágbára gan èyí ní sí ayé wa jẹ́ ọdún fún àwọn yìí kàtà sọ pé a'udhu billahi níkà ẹ̀ ó ń túbọ̀ pé ẹ̀ẹ́dàkùn fún ilẹ̀ ó wá sọ́dọ̀ anábì ní pé ṣe alábàdàn ṣe tán anábì fẹ́ gbówó lé lóògá kí ló fẹ́ fà anábì fẹ́ gbówó lé ní ìtọ́sùn náà farabalẹ̀ ló jọ wà anábì tó bá bí yàwó rẹ̀ yàwó ní jọ ọkọ rẹ̀ ẹ̀sẹ̀ at-ta'nu fi ummahati al-mu'minin ẹ̀sẹ̀ tí hàmọ́ pẹ̀lú bí hasad al-makr ẹ̀tọ́ ṣe tẹ̀sùwé méjì ànàbúwà ọlọ́wọ́ bá gbọ́lá fún ilé ọlọ́wọ́ bá fọ ìran ànẹ́bí àwọn aráalé ànẹ́bí ọlọ́wọ́ bá fọ ọmọ débi hàbí ọlọ́wọ́ bá sọ́nà kọ́ni pé innama yuridu Allahu li yudhhiba ankum ar-rijza gbogbo tó bá fi lè fi ti sí nínú oríṣiríṣi nǹkan tó lè mú dọ̀tí bá báyìí ìmọ̀lọ́wọ́ fẹ́ sí kíni mo fẹ́ gbé kúrò fún yín
inna yuridu Allah liyudhhiba ankum ar-rijsa ahla al-bayt wa yutahhirakum tatheera. Ẹ̀sìn báyìí so ẹ̀sìn tẹ̀síwì bayt an-nubuwwa. So ọ̀rọ̀ tó wá sọ yìí ó tó wá lọ ní mùsọ́dá ó lọ kọlu ọ̀rọ̀ lọ́n ó lọ kọlu ọ̀rọ̀ lọ́n pé an-nabiyyu awla bil-mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam awla bil-mu'minina. Ànábì fi wà very important sáà mùmìnì tó gbogbo kan lọ. So min anfusihim jami'an kan lọ wa azwajuhu ummahatuhum gbogbo àwọn ìyàwó àwọn àníyá yìí. So ìdí máa fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé kọ́ńdà kan bẹ tí mo tún wá fi torí ọlọ́run kò sànù àṣà kọ́ńdà kan bẹ lọ́dọ̀ tó jẹ́ kọ́ńdà usuliyya ẹni pé al-khabaru ad-da'if idha tadamana ta'nan fi al-'udul yurad qat'an wọ́n ní pé al-khabaru ad-da'if ìwọ khabaru ti professor Dr. Muwai táyà ọmọ Dr. tẹsẹ̀ ìsìnkú akẹ́kẹ́ káwé láàrin àfa wa sí àfa àti ó ní pé títí máa ti gba wẹ́ẹ̀bà báyìí tí ó lẹ́sẹ̀ lẹ́ẹ̀tọ́ lè wà da'if báyìí idha tadamana ta'nan tó wájá sí pé ká fẹnu ṣá fi al-'udul àwọn tó jó dédé ní ká fẹnu ṣá wọn ló bá wà bẹ́ẹ̀ yurad qat'an á gbọ̀n dànù so dára tó yẹ sí ọ̀rọ̀ tí bàbá ẹgbẹ́ wa nípa wọn yẹn kò sí kíni kò kọ́kọ́ lọ púpọ̀ torí kò sí ẹ̀yẹ ìtọ́ bẹ̀ káwọn ti sọ para wa wàláyé àti ìtọ́jú ìtọ́ bẹ̀ káwọn ti sọ para wa gbogbo àdìsí tí dókítà tamuwa láti lè fi ṣe rọ́dù fún bàbá Mudirul Markaz sẹ́ni bí abẹ́gbẹ́ bá fẹ́ ṣe rọ́dù fún yàn ẹ yẹ ká gbé jáde gbogbo ẹni yìí ní aṣèwòrán àti àwọn kalẹ̀ láti sọ pé mufti ẹni tó bá fẹ́ jẹ mufti ìlú àwọn ẹni tó fẹ́ jẹ mufti òbí máa ń báyàjà so bí mufti máa ń báyàjà mufti ò ní fẹ́ dájọ́ dáadáa yóò máa dájọ́ pẹ̀lú pé àwọn yóò ti ti wáyọ̀ káfíńkájọ́ kájọ́ kó lè fún wọn mufti gbúdọ̀ jẹ́ ọ̀tọ̀ ní àwọn tó jọ tẹ́sí ẹ̀gbọ́n ọ̀pọ̀ àwọn tó jọ tẹ́sí tàbí ọ̀tẹ̀sí náà dà náà yóò ní àbáwọn tó jẹ́ kúfàrà àbáwọn tó jẹ́ àwọn tó jẹ́ sáà sáà nípa central addition so ọ̀tọ̀ ní kí ẹ máa bá ẹja so tó bá ti rí tí ó tó ìtọ́ wallahi alazim ní sẹ́sọ́ pé gbogbo ìbáyá tó lè wùtọ́ yà gbé wa lórí hadith yìí bàbá Mudirul Markaz ló kọ̀rẹ́tì ọgbà náà tó bẹ̀rẹ̀ sálàdìsì ni wọ́n ni àsálàdìsì Mudiru ni wọ́n kílé gbogbo aládìsì ni tàlàfà àti mo pàdé ìbò kí mo pàdé kò lè yàwó sórí lásìá wọ́n lásọ̀rọ̀ aládìsì hadith òfin sálàdìsì nìsí tó tó sì bàjẹ́ stéèkì tó fi lọlé ó ti dàbà aládìsì àbí ó sì bàjẹ́ stéèkì sálàdìsì yóò hadith mélòó ha àwọn ìjánu lélòó ọ̀rọ̀ mímọ́ ẹ̀mú sẹ́yìn máa kà máa fi kọ́ ẹ̀mọ́ ìkàsẹ́ máa fi yunifásitì àbí kò lè máa fi dìrámọ́ yunifásitì jáde sọlọ sí ọkọ̀ ìjọsánà lọ́nà ẹ̀mọ́ ìkà máa fi dìrámọ́ lẹ̀ ẹ̀mọ́ ìkà máa fi dìrámọ́ lẹ̀ jù ẹni àyùn nírí kàṣe ogun kan tó sẹ́yìn máa rẹ̀ àfáàsì kọ̀ ọgbẹ̀ sílẹ̀ ẹni kọ̀ ọgbẹ̀lẹ̀ fún wa so kọ́nà bá kí ó sànù wa wọ́n kọ́ gbẹ̀rẹ̀ nígbẹ̀rẹ̀ ní ṣíra dùn mọ̀ ẹ̀yà náà mímọ̀ kí mímọ̀ sí fi mímọ̀ olùbí láti fi sàlàyé hadith yẹn wọ́n ní mímọ̀ fi sàlàyé hadith wọ́n sì gbẹ̀gbẹ̀ tí sọ́sọ́ àdúrà bẹ̀ ọlọ́pàá àfàsọ̀fọ̀ bí ti sàlàyé àdúrà bẹ̀ kò sí ṣíra dùn mọ́ wọ́n fẹ́ ṣe ṣíra dùn fẹ́ ṣe àwọn yẹn ti ṣe kalẹ̀ kọ́nà kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa.